Islamic Links TV, connecting humans to salvation. Alhamdulillah, wassalatu wassalam ala sayyidina Muhammad wa ala alihi wa sahabi wa sallam taslima. Ìkẹ́ àti ìgẹ̀ kó máa lọ bá Ànábì wa Muhammad, aṣíwájú wa, ọ̀gá wa, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àti àwọn ará ilé rẹ̀, àtàwọn tabi'in, àtàwọn tó ń tẹ̀lé Ànábì wa Muhammad. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àti tí ó ń ṣẹlẹ̀, àti rí ìkà lóòótọ́ bí tó bá di kẹ̀yìn ayé, ìmọ̀ ó pọ̀ púpọ̀, a mọ̀ rí àwọn àfáà lóríṣiríṣi. Àmọ́ nísìnyí lónìí lóòótọ́, ọ̀rọ̀ Ànábì wa Muhammad kò sí rọ́bẹ̀ sadaqa rasulu, sadaqa nabi, òdodo ń bẹ nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad. A rí pé nísìnyí àwọn àfáà pọ̀ lóríṣiríṣi. Nínú Islam láti rí tabligh, ahlu tabligh, àwọn kan tó ń pè àwọn ní tabligh. Nínú Islam láti rí àwọn ahlu salaf, àwọn tó ń pè àwọn ní salaf. Nínú Islam láti rí àwọn tó ń jẹ́ ahlu sunnah. Nínú Islam láti rí àwọn tó ń jẹ́ sufiyan. Bákan náà sì ní inú Islam ni a ti rí àwọn sheha. Ọ̀pọ̀lọpọ̀ oníkálukú yìí ìmọ̀ yìí ti wá pọ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah, iqamu salat wa ita'u zakat wa sawmu ramadan wa hajjul bait. Òpó márùn náà ní níbẹ̀. Mi wá mọ ìdí tí gbogbo wa tá wá dìde lónìí tá fi ń bára wa jà lọ́tùn lósì, tó fi já sí pé ìmọ̀ tó yẹ ká fi máa kọ́ àwọn tó já sí pé wọn ò nímọ̀ rárá, ìmọ̀ pétò ó mọ̀kéw kò mọ̀kéw lókù tí gbogbo wa ń lò sí. Ìmọ̀ pé lágbájá kò mọ̀kéw, ìmọ̀ lágbájá pé onírànú ni, ìmọ̀ lágbájá pé kò mọ̀kéw tú, òun lókù tí ó wà níta. Àwa rí àwọn àfáà tó dìde, àwọn kan bẹ tí wọn ò bọ̀wọ̀ àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tí ẹ bọ̀wọ̀ àgbàlagbà, ẹ má gbàgbé pé àwọn àgbàlagbà tí wọ́n ti kọjá sẹ́yìn, iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣe sẹ́yìn, ẹ lè lé iṣẹ́ wọn bá títí táyé tálùkì àwọn àfìmàdé, torí pé Al-Qur'ani ó jẹ́rìí sọ̀rọ̀ wọn. Ó ní as-sabiquna ulaika humul muqarrabun. Àwọn tó ti gba wájú, àwọn gangan náà súnmọ́ náà bá jù. So ẹ̀yin tẹ́ bá wà níbẹ̀ ní òní, tẹ́lẹ̀ nímọ̀, tẹ́lẹ̀ rí àdísì, tẹ́lẹ̀ rí fíkìú kan, tẹ́lẹ̀ rí tàwíìdì kan, ẹ lè lé wọn bá láéláé tá yóò fi parẹ́. Torí pé kí ni àwọn ẹni yìí ní ń bẹ náà gbé Islam ró kí Islam tó máa jẹ́ Islam lónìí. Àwọn ẹni yìí tí wọ́n lọ orípa wọn la wọ́n tẹ̀lé, ṣùgbọ́n tí ọmọ kéwù kan àbẹ́nìkan tí ò mọ kéwù tó bá ń dìde tó bá bẹ̀rẹ̀ sí bú àwọn ènìyàn, kó náà rántí pé tó gbogbo ọmọdé tó bá wò dé àgbàlagbà, ọmọlẹ́yìn náà sì tu ẹ̀ náà fún un. Kò wá sí nǹkan láyé tí yàn sí láyé tí ẹ̀san rẹ̀ dédé bá. Gbogbo ọmọ kan tó dìde tó ń bú àgbàlagbà kan lérí ìmọ̀ tó mọ̀ àbí àìní ìmọ̀ kan, tó wá dìde tó wá ń bú àwọn àfáà kan, ṣéwù kan ò dáa, ṣéwù kan ẹlẹ́bọ ni, ṣéwù kan oníranù ni. Gbogbo nǹkan wọ̀nyí iṣẹ́ táwọn ṣéwù yìí ti ṣe, ǹjẹ́ wọ́n gan tí ì ṣe, o tí ì lé iṣẹ́ náà bá, o tí ì rí iṣẹ́ náà bá, o ò sì lé iṣẹ́ náà bá tá yóò fi parẹ́. Torí pé kí ni Ọlọ́run ti ròyìn wọn nínú Kùránì. Tábà wọn tó ń ṣẹlẹ̀ lónìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn àfáàsì àgbàlagbà lẹ́ ń bú. Bó bá wọlá pé o mọ kí o ju àwọn àfáà tó ń bẹ nílẹ̀ yìí, ó sì bẹ̀rù àgbàlagbà. Ẹ já wọnú Al-Qur'ani Karim. Nígbà tó lọ́wọ́ bá tó ń ròyìn rẹ̀, àgbàlagbà àwọn òbí ló gbé síbẹ̀. Bí àwọn bàbá tó ń bú ní àsìkò tó ń bú wọn lọ́wọ́lọ́wọ́ yìí, lọ wo pé àwọn bàbá yìí lè bírú ẹ lọ́nà mẹ́wàá dànù. Yàtọ̀ sí tìmọ̀. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwọn àfáà, ẹ̀yin kọ́ lẹ máa gbìjà àwọn àfáà níjọ́ kíámọ̀. O ò lè dájọ́ wọn níjọ́ kíámọ̀ torí pé wọ́n gan fún rẹ̀ o ò tí ì mọ ibi tó ń lọ níjọ́ kíámọ̀. Ìrun tó ń kí gan o ò tí ì ní 100% pọ́nlọ́n tí ì gbà wọn ẹ̀. Torí pé nínú tọ́lọ́run bá sọ nínú Al-Qur'ani tó jẹ́ kó yé wa gan, kò dárúkọ pé gbogbo òun tá à ń kí wákàtí 5 òun ò gbà o. Akankí ni o kò sí lè rí mbẹ̀. Èyí tọ́lọ́run bá sọ tó jẹ́ kó yé wa, òun náà ni pé ó ní la in shakartum la azidannakum wa la in kafartum inna azabi lashadid. Tẹ́ bá ilé dúpẹ́ fẹ́mi ọlọ́ba máa gbọ́ pé yín. Ó sọ àmọ̀ pé ọpẹ́ dúdú yẹn òun ni Ọlọ́run ó gbà, kò dárúkọ ọ̀run. Ó gbàwẹ̀ kò tí ì sọ fún pé ó gbàwẹ̀. Àmọ́ tí wọ́n wá dúró tó ń bú àwọn àfáà kan pé àwọn àfáà kan wọn ò pé, àfáà kan kò dáa, àfáà kan oníranù ni, àfáà kan olè ni, jọ sí Ọlọ́run ba Ta'ala
ọba tí ń bẹ lókè ó ní kó gbìjà òun ni ọlọ́run ní ògbìjà òun gbogbo tó ń ṣe yòó ń ṣe sápò rẹ ni ọlọ́run tún lè fìyà jẹ ẹ máa gbọ́n tí ọlọ́run bá sọ fún anabi wa Muhammad ó ní ibudu rabbaka hatta ya'tiyakal yaqin anabi wa gangan lọ́lọ́run bá sọ yìí fún pé sí ọlọ́run ọba rẹ títí tí wàá fi rí àmì dájú níbo ni wọ́n ti sin ọlọ́run wa dé tó ti rí àmì dájú kí ló rí kí ló gbá mú níbo ló bá ṣẹ́ dé lọ́dọ̀ ọlọ́run wa tó mọ̀ pé 100% ìlànà iṣẹ́ tó ń ṣe òní ó gbé wà níjẹ́ náà gbogbo àwọn tá à ń bú àwọn àfa ẹ jẹ́ ká dẹ́kun láti bú àwọn àfa ni wọ́n ẹ má jẹ́ akọjá yìí àwàrà wa lọ́dọ̀ wọn àwọn náà mọ tó bá dijọ́ àlùkìyámọ̀ oníkàlùkù lọ́lọ́run bá obìnrin lọ́wọ́ ẹ̀ èyí tó fi jẹ́ sí pé anabi Ibrahim alayhi salatu wasalam tó jẹ́ bàbá ńlá gbogbo wa yóò rojọ́ níwájú ọlọ́run ọba anabi Suleiman ó rojọ́ níwájú ọlọ́run ọba Musa ó rojọ́ níwájú ọlọ́run ọba Isa ó rojọ́ níwájú ọlọ́run ọba táwa ní ìwọ tó wà ní rojọ́ níwájú ọlọ́run ọba ìwọ fẹ́ àwọn bàbá ilẹ̀ kó wà pẹ̀lú àwọn ọlọ́run ọba bákan náà ẹ wá wo ìwà ìbàjẹ́ àwọn ọmọ kéékèèké tó wá ń jáde nísìn lónìí táwọn náà wá ń bu àwọn àfà ẹ̀yin tẹ́ jẹ́ àwọn òbí wọn ẹ pè wọ́n ẹ̀kọ́ tó máa kọ́ wa pọ̀ nínú Islam ẹ jẹ́ ká máa kọ́ wa nípa ìtàn ànábì wa Muhammad báwo la ànábì ṣe lò gbèsè ayé ẹ jẹ́ ká máa kọ́ wa báwo ni wọ́n ṣe ń kírun ẹ jẹ́ ká máa kọ́ wa nípa fíkìú nípa tawhid nípa alukurani kerim ẹ jẹ́ ká fi èébú sílẹ̀ ẹ má jẹ́ ká máa bú àwọn tó ti jù wá lọ torí pé àwọn ènìyàn wọ́n ti gbìyànjú nígbà tí Islam le tí àárọ̀ náà lọ tẹ́nìkan kan mọ̀ tí ń jẹ́ Islam àwọn arábí náà ló jà fún Islam tí Islam fi débi tó dé lónìí gbogbo àwọn tá a bá bú àgbàlagbà ọlọ́run bá ó padà béèrè lọ́wọ́ wa torí pé ọlọ́run ga òun fún ẹ̀ ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana wa bil walidayni ihsana ó ní ká ṣe dáadáa sáwọn òbí tó bí wa kẹwàá sóbi tó bí wa nìkan kọ́ ẹni tó bá jẹ́ bí òbí tó dàbí òbí wa náà ní ká ṣe dáadáa fún wọn ìwọ ọmọ kékeré tó ò tí ì débi kankan tó ò tí ì rí rere ayé tó wá mú àgbàlagbà tó ń bu pẹ̀lú ìmọ̀ àtẹ̀kọ́ tọ́lọ́run fún wọ́n láì èèyàn tó ti tẹ̀lé èèyàn mélòó ló ti tẹ̀lé wọ́n láì èèyàn táwọn bàbá yìí ti sọ dèèyàn lónìí àbí ṣẹ́wọ̀ Adam bàbá wa lágége ẹ̀wọ̀n bí tó ń gbé Islam dé lónìí ṣé bàbá wa lágége náà ni gbogbo wọn wà á bú pé bàbá lágége ò mọ tí ń ṣe nígbà tí bàbá yìí gbé Islam dúró mọ́lẹ̀ yìí wà ní gbogbo Áfíríkà lónìí ẹ wo gbìyànjú tí bàbá yìí ti ṣe bákan náà bí àwọn bàbá yìí ṣe wà nìyẹn ẹ dákun torí tọ́lọ́run gbogbo àwa táwọn bú àwọn àfà táwọn à ń bú àwọn bàbá tó ti gbìyànjú nínú Islam ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀ gbogbo àwọn ọmọ kéèké náà tó di pé à ń ta àwọn sí àwọn bàbá tó jù wá lọ ìwọ ò ṣe rò pé bàbá tó ń bú yìí kì í ṣẹgbẹ́ bàbá rẹ̀ so wọn náà gbọ́dọ̀ rò bó bá wà nífẹ̀ẹ́ bàbá rẹ̀ lóòótọ́ tó sì bọ̀wọ̀ bàbá rẹ̀ o ò ní bú bàbá ń bàbá so ìdí eléyìí ẹ jẹ́ ká ṣọ́ra Islam ẹ̀sìn Islam ni ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹ jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká tẹ̀lé ẹ̀kọ́ Islam ká bọ̀wọ̀ fàgbàlagbà tágbàlagbà bá ṣẹ̀ tó bá ṣe tí ò da ìwọ fílẹ̀ fọlọ́mọba tó o bá lè ṣàtúnṣe ìyọ̀ǹdẹ̀ fọlọ́mọba unzur akhaka salim aw musliman níta nàbí wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kó ràn ọmọ ìyá rẹ̀ alábòsí àbí ìtàn sábòsí fún wọ́n ní kó ràn wọ́n lọ́wọ́ ni ànábì ò wá ní kó wá yẹ̀yẹ́ gbogbo wọn ànábì ò ní kó wá sí báyìí tó bá kù díẹ̀ káàtó ìwọ pè wọ́n kó bá wọn sọ̀rọ̀ pé bàbá ibi tẹ́ kù sí rèé ẹ mọ́ sí báyìí mọ́ wọ́n sì ní ká ara ẹni tán sábòsí náà fún gbogbo ọ̀nà tá a bá fi lè ran alábòsí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ so gbogbo àwa tí à ń bú àwọn àfa àtẹlómìtà tún wò nísìnyí pé tó àwọn àfa yìí náà lásán àfẹ́ bú wọn àfẹ́ kán mọ̀ pé tó súnà ni wá súnà gangan àìlù súnà ní ìbàjẹ́ tó ń ṣe tó pamọ́ àwọn tẹ̀blík náà ní àwọn ìbàjẹ́ tó ń ṣe tó pamọ́ àwọn onísúfì náà ní ìbàjẹ́ tó ń ṣe kò sẹ́ni tó pé nínú gbogbo àwa tá à ń ṣe gbogbo wa à ń bẹ Ọlọ́run ọba kọ́lọ́run ọba kó jẹ́ kí a pé ni kọ́lọ́run sì fi wá sínú àlùjánnà so ìmọ̀ràn mi fún gbogbo àwọn tá à ń bú àwọn àgbàlagbà ìmọ̀ràn mi nìyẹn ọlọ́mọṣẹ́ àtọwàsọ́nà Islam ọlọ́run tọwàsọ́nà dáadáa ọlọ́run kó jẹ́ kí Islam tá à ń ṣe kó jẹ́ ká lè ṣe títí díjọ́ tá a fi kú ni ìwọ tó o bá tí ì kú o ò lè tí ì fọwọ́sọ̀yà pé mùsùlùmí ni ẹ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Islamic Links TV, connecting humans to salvation.